lọ́ra ìran ẹ̀bùn tẹ̀mí kọlọ́run mú kó ìran ọmọ lẹ́yìn rẹ̀ fún tẹ̀síwájú ìrere àti fún àlùyọ́nú iṣẹ́ ìránṣẹ́. Ọ̀rá rẹ̀ ní ẹ̀bùn àsọtẹ́lẹ̀ kọ̀ọ̀yàn fọhùn kọ̀ọ̀yàn sọ nǹkan jẹ́ pé á padà mọ́ra hàn. Òun náà ìpele ẹ̀bùn àsọtẹ́lẹ̀. Lọ́ra epistẹ́lì kí Paul kọ sí ìrẹ́ra Kọ́ríńtì ni epistẹ́lì àkọ́kọ́ epistẹ́lì kínní orí 13 bọ́yà sí ọ̀sẹ̀ kejì ẹsẹ̀ kejì bọ́yà síbẹ̀ lónìí. Ìkímọ̀ lẹ́bùn sọtẹ́lẹ̀ ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa bá a lọ́lúwa wí ó sì ṣe Ọlọ́run wí bẹ́ẹ̀ yìí Ọlọ́run farahàn mí ìyẹn ìránṣẹ́ Ọlọ́run ìyẹn wòlíì Àjàkú kéde bẹ́ẹ̀ yìí ni aṣọ àsọtẹ́lẹ̀ ó bá òkété ìwé mímọ́ kò rí ní pátá látòbẹ̀rẹ̀ dé òpin kìkì àsọtẹ́lẹ̀ ni ìwé mímọ́ ṣe. Paul orí ìyá kọ̀wé sí ìran Kọ́ríńtì ìran kọ̀ọ̀kan sí ọjọ́ ọlẹ́gbàgbọ́ ọmọ Ọlọ́run ọmọ Jésù ọ̀pọ̀lọpọ̀ gan an ti lé ẹ̀bùn ẹ̀mí bí ẹ̀bùn ìfèdèfọ̀ bí ẹ̀bùn ìfèdèfọ̀ bí ẹ̀bùn òsọtẹ́lẹ̀ gan ìwé wí lónìí. Ó jẹ́ ẹ̀bùn ràbàtà ńlá láti Ọlọ́run Olódùmarè. Ó jẹ́ ẹ̀bùn kan jẹ́ pé ẹ darí ìran ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ náà tẹ darí ìran ènìyàn rẹ̀ láti ipò kan lọ sí ipò kejì. Ó jẹ́ ẹ̀bùn kan jẹ́ pé ó máa ń kéde òfin Ọlọ́run ọkàn Ọlọ́run nǹkan Ọlọ́run fẹ́ ṣe á kéde rẹ̀ ṣáájú àsìkò. Ẹ̀bùn sọtẹ́lẹ̀ òun ní gbé ìran wòlíì àti ìránṣẹ́ Ọlọ́run ó gbé ọ sí kíláàsì kan jẹ́ pé ọ̀gá dẹ̀ ju ti ìran onígbàgbọ́ yòókù. Ẹ̀bùn sọtẹ́lẹ̀ á wí nǹkan á dẹ̀ á sí òmùṣẹ. Ẹ̀bùn àsọtẹ́lẹ̀ ó máa ń mú ìrètí ó máa ń wú jáde kó ọmọ ènìyàn. Ẹ̀bùn àsọtẹ́lẹ̀ ó ti mú kí ọ̀pọ̀lọpọ̀ ó jẹ́ pé wọ́n ti ṣìnà ọ̀dẹ̀ kan wá rí. Paul àpọ́sítélì ìyá kó kété rẹ̀ jọ kété àǹfààní kẹ́ nínú ẹ̀bùn sọtẹ́lẹ̀ nì èjì di lójú ó ìkọ̀wé sí ẹ̀rọ akọrin torí pé ọ̀pọ̀lọpọ̀ náà ni ẹ̀bùn onínà rí ṣògo nínú rẹ̀. A ṣe òfagagága ká kọ́ọ̀lẹ̀ o lọ́ọ̀ ẹ̀tọ́ náà àkọọ́lẹ̀ ó kàn dé wí ni a sì òmùṣẹ. Ìkímọ̀ lẹ́bùn sọtẹ́lẹ̀ ṣùgbọ́n ó bá bẹ̀ sí gbẹ̀bùn ni ló mú ṣiṣẹ́ Ọlọ́run ráyé mọ̀ ọ́n ṣàwọn onímẹ̀sán bẹ́ẹ̀ wá kàn rí omi ọdún pàtàkì ọdún kan gbéga sí ipò àtúpélé kó ga ju ti onígbàgbọ́ ṣá láàrí bó fẹ́ sí láàrí ṣètòfẹ́tòfẹ́ kọ́ ọdún kan déédéé dìde nínú ṣọ́ọ̀ṣì kẹ́ ọdún bá ohun burúkú bá nàmú ọ̀hún ká ṣẹlẹ̀ wí ọ̀rọ̀ ọdẹ lè yí àsọtẹ́lẹ̀ owó ẹ̀yọ̀ ṣáláàrí ṣẹ́ kẹ́bẹ̀ sí aṣọ oríṣiríṣi kan jẹ́ pé ṣe lè dáìyà ajá yẹn ọ̀nìyàn ká dèrú bá gbogbo ìjọ àlùfáà ti ya wàásù lọ láde nínà ó sòkè n kò lè rí lọ́tọ̀ ọ̀ẹ́tọ́ líri ṣùgbọ́n nígbà kan jẹ́ pé ọdún kò rí àsọtẹ́lẹ̀ ẹni sí ni ọyọ́ ọmọ ṣọ́ ni kan jẹ́ pé ọgbà tẹ̀rẹ̀ ajá kò tẹnu mọ́ àsọtẹ́lẹ̀ ẹni ó ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ wòlíì ṣe ló lè yí ni o adèrú abáyọ̀ ọ̀nìyàn ajá kò gbéra lọ sùpò bí ẹni pé èèyàn náà ọ̀rẹ́ fẹ́ dán Ọlọ́run kéékèèké níbo ẹ̀ kọ́ jẹ́ pé nǹkan Ọlọ́run bá mú ọ́n lọ́rẹ́ tó àsọtẹ́lẹ̀ ni ṣùgbọ́n kété àsọtẹ́lẹ̀ ni náà kọ́ọ̀nìyàn bá gbàdúrà ó ní kọ́lọ́run ti ṣe àsọtẹ́lẹ̀ kọ́lọ́run bá mú ọ́n èṣe láti payé rẹ́ èṣe láti ba òun jẹ́ èṣe láti fọ́ ẹbí sí méjì
èṣe láti dèrú bá bóyá ní kò kẹ̀ nínú ipò kò jẹ́ pé ipò ìṣòro ni ikọ̀ ni kọ́ni kọ́ bá lẹ̀bùn òsọtẹ́lẹ̀ ṣùgbọ́n kọ́ bá mọ̀ lẹ́bi òfẹ́ ẹ̀mú kò gba tí ọmọ nìkejì kò gba èrò irú ẹ̀bùn àsọtẹ́lẹ̀ bá yóò fòlí já sí o ikọ̀ gẹ́gẹ́ bí ọ̀nìkan kó bá ní kúndé lò ṣùgbọ́n kẹ́sì ẹ̀mí ọlọ́run òfẹ́ ọlọ́run nínú ọkàn ó ń da ọ̀nìkan ní ó kàn jámọ́ nǹkankan ó ń jọ ohunkóhun lọ́ọ̀tọ́ ọ̀lẹ́bù ṣùgbọ́n jẹ́ ẹ̀mí ọlọ́run yẹ mú fẹ́ ọmọ ọ̀nìyàn ké mu sínú ọkàn rẹ kó wọ náà gẹ́gẹ́ bí ọ̀nìkan kọ́ yọ̀ ran ayé lọ. Òjó lórúkọ mi ọmọ Àbálábí tán ire o.